Olúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní ṣe mí. Mo máa lọ́lọ́hùn lẹ́yìn. Mo ń b'Olúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní ṣe mí. Àwa yóò máa jẹ́ orí, a kì yóò sì ṣe irú. Àwa yóò máa lé kẹsà lọ́jọ́ ayé wa gbogbo. Èmi àjọ àtúngbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. Ọmọ níjọ mímọ́ káàkiri àgbáńlá ayé ibi ohun tó bá wà. Àjọ̀dún wa lóde yìí ojú wa pé ẹsẹ̀ pèlé èrò wá láti wá wọ́n wá látòkò àìmọye èrò láti Amẹ́ríkà àwọn láti London, Canada, France. Káàkiri Nàìjíríà Benin Republic láti Kútọ́nù. Àwa yóò máa ń jẹ́ orí, a kì yóò sì ṣe irú. Torí Genesis mímọ́ ní tẹlẹ́dùmarè tọ́lọ́hun ọba. Ọ̀rọ̀ mi ti dijó, ọ̀rọ̀ mi ti dayọ̀ o. Ọládélé ẹni nígbàgbọ́ arére níbẹ̀ àjọjọ àdáde gbogbo. Èmi ayọ̀ àtúngbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. Àdúrà ló ń gbà.
ìwọ tó sásá nínú ọlọ́run ọba o tí o gbà pé kan lọ́lọ́run o tí o gbà ní mímọ́ lótìítọ́ dénúdénú tọkọtara o jẹ̀bi tara ó kí o láàláì gbọ́rẹ̀ ọlọ́run ọba lọ́dọ̀ Ọládélé ọmọ ogun níbẹ̀ èmi náà mo ń mẹ́sì ayọ̀wọ́ bí ilé ní ìjẹ́ ayọ̀ rere nínú ẹbí mi ọmọkànlá ọkọ̀ tó máa tẹ̀síwájú jọjọ ẹ̀sìn ayọ̀ ń mọ mú wọn bí apò yìí ò ní tú lọ́lẹ̀ Ẹlẹ́dùmarè lọ́lá ọlọ́run ọba ayọ̀ ni mo bá débi ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ni mo fẹ́ mú délé ìbùkún mo mú débi ọ̀pọ̀ ìbùkún kó bá mi délé gbogbo wa tá a ń bẹ́ ń bí lẹ́nu ara òní ni wá gbogbo lórúkọ pásítọ̀ Àyìndé Wasiu mo tọrọ lọ́wọ́ ọlọ́run ọba èmi àjọ. pàtó gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. èmi àjọ. pàtó gbẹ́sẹ̀ sókè bóyá bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. ìwọ làwọn bá ọ̀tẹ̀ ilẹ̀ búburú kẹ́ o. àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé ọba tó fayé ṣàpótí ti sẹ̀ kábíyèsí ọlọ́run ọba alábínú àmọ́ sásí abiyamọ lọ́jọ́ ọjà arúgbọ́jọ́ oyídìídì gbanigbani tàǹsáyà ìwọ ló ń jẹ́ ní èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run ọba kábíyèsí mọ́ ojú báyọ̀ èmi àjọ. pàtó gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. ọlọ́run mi ò bàbá ṣe. ìwọ tó nígbàgbọ́ nínú ibi tó filé sílẹ̀ tó wá bí ibi yòówù tó ti wá lóríkun mẹ́rin o tó dẹ̀ nígbàgbọ́ pé bùkátà yìí ti bíyá bá ń pariwo Jésù Kristi Olúwa wa Jésù Kristi. Hallelujah, 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 hallelujah. mo dúpẹ́ ọlọ́run mi o bàbá ó ṣe. ẹ̀yin ọmọ ọgbàlà ẹ mú jọjọ ọ̀gá lè máa ju ọmọ ọgbàlà hàn ká máa dúró tiwa ó yẹ ẹ mú jọjọ Ládélé torí mo rọ́wọ́ ìkẹ́ ọlọ́run orí nínú iṣẹ́. Ọládélé èmi rọ́wọ́ àánú ọlọ́run ọba orí nínú iṣẹ́. mo rí mi sí ìwọ ọlọ́run orí nínú iṣẹ́. jíjẹ mímu ní ìrọ̀rùn bá a ṣe ń dúpẹ́ fọlọ́run. ká lọ má bọ̀ ní pẹ̀sẹ̀ bá a ṣe ń dúpẹ́ fọlọ́run. ẹni mọ̀ rí ọlọ́run o ìwọ tó bá mọ̀ rí ọlọ́run yàtú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ ó yà ó. orí ọlọ́run. ibi yóò bá bá orí ọlọ́run. ọdún kẹ̀kẹ́ ìjọ sílẹ̀ ó yá. ìwọ tó ń tẹ́ńtọ́ bá ń bá o gbàgbégbà láti dé àánú ti dé
àforíjì ó ti dé orí ọlọ́run ọba ní yanturu o ó ti dé ó sọ̀kalẹ̀ báyìí ọládélé ó ti mú gbà rere bọ̀ ó ti máa ṣe rere bọ̀ ìwà tó bá mọ orí ọlọ́run o tó mọ orí ọlọ́run o yàtú kẹ̀kẹ́ ẹjọ́ sílẹ̀ ó yà ó. orí ọlọ́run tó bá mọ orí ọlọ́run ó tún kẹ̀kẹ́ ìjọ sílẹ̀ ó yà. dig wa náà ó ti rà àánú ọlọ́run ọba gbà ó ti rà àánú ọlọ́run ọba gbà ó ti rójú rere ọlọ́run ó rójú rere ọlọ́run ọba dọ́lì ìwọ náà wà á rójú rere ọlọ́run ọba ó wà á rà àánú ọlọ́run gbà ó ìwọ tó bá mọ rere ọlọ́run ó yà á tún kẹ̀kẹ́ ẹjọ́ sílẹ̀ ó yà ó. orí ọlọ́run tó bá mọ orí ọlọ́run ó tún kẹ̀kẹ́ ìjọ sílẹ̀ ó yá. òwúrọ̀ fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. wájọ́ òkì. ọmọ ẹ̀mí fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. wájọ́ òkì. ọkọ ìyàwó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. wájọ́ òkì. ìjọba fẹ́ ṣègbéyàwó ọmọ. báwo ló ti rájò. kí ẹ mọ sáyà dìde ńlẹ̀ kó mú jòrò rẹ̀ ìjòkè. ní bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó mú jọ̀gẹ́. ẹni tí ẹ mọ sáyà dìde ńlẹ̀ kó mú jòrò rẹ̀ ìjòkè. bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó mú jọ̀gẹ́. ọ̀dà àbọ̀jà kájẹ imú jọ ètò kù ó di ìbálẹ̀ pẹ́lẹ́. kájẹ imú jọ ètò kù ó di ìbálẹ̀ pẹ́lẹ́. àìmújọ ètò kù ó di ìbálẹ̀ pẹ́lẹ́ o. padà bá ní mí kókó Àyìndé máa fẹjọ́ sùn pásítọ̀. padà bá nìyẹn kókó ọ̀rẹ́ mi má ṣiyè méjì ìwọ náà pàkó pọ̀. kò fẹjọ́ sùn pásítọ̀. bí n bá ṣe báyìí o. tí n fi dé Genesis tí n bá ṣe báyìí o. ìwọ tó gbé gbogbo àánú ẹ débí tó gbé gbogbo ìbéèrè ẹ débí tó gbé gbogbo ìpaláyà débí èèyàn kan túká sí ẹ o ó ní wàá rí o ó fi tìyẹ fún Jésù ó fi fọlọ́run ọba o ó gbé débí ó gbàdúrà ó tọmọlẹ̀ ó fi ń ṣàdúrà wàá ṣẹ́gun o wàá ṣẹ́gun. ọ̀dà àbọ̀jà o káde imú tó kù ó ní ìbálẹ̀ ọ̀dà àbọ̀jà bí n bá ṣe báyìí o ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí onípẹ̀lẹ̀ alábàjá o ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí onípẹ̀lẹ̀ alábàjá o ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí o. bàtà àbọ̀jà o káde imú tó kù ó ní ìbálẹ̀ ọ̀dà àbọ̀jà o. káde imú tó kù ó nínú Genesis. ọ̀dà àbọ̀jà o. Máfẹ̀jọ́sùn Genesis ọ̀làdélé mi. Mákẹ́dẹ́ fẹ̀jọ́sùn Genesis ọ̀làdélé mi. Mákẹ́dẹ́ fẹ̀jọ́sùn Genesis ọ̀làdélé mi. Obi Genesis. Ìgbà gbogbo ẹ̀yin àgbàgbà jọ o. Ọlọ́run ní ọ̀bìtà. Ìwọ ni màá sìn.
àjọ̀dún ìkórè 2019 Celestial Church of Christ Genesis Global lọ́dọ̀ prophet mi Israel Ọládélé ọmọ ogun dípẹ́. èèyàn tó bá fojú di ẹ́ kò ní gbàgbọ́ nínú Elédùmarè ní nínú Ọlọ́run ọba ní. báwo tí ẹ bá bínú báwo bá wọn jà ìwà wọn a máa lé wọn kiri. Unstoppable Genesis àtúwọ̀ká bí wọ́n gbé ń dáná ọ̀rọ̀ atákéré ló fi ń ṣọkọ̀ ojú. Genesis small body big engine ó kéré lójú ó tóbi níkù. Prophet kékeré tó tóbi níwájú Elédùmarè Ọlọ́run ọba tiwa. Israel Ọládélé máa ṣe tiẹ̀ ẹni bá rí mi sí Ọlọ́run ọba torí lára tiẹ̀ àdúrà wọn àmàgbà wà á padà wà á fọpẹ́ fọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀yàn bá bínú ó kàn bínú lásán ìmísí Ọlọ́run lára Genesis Ọládélé. àwọn tèmi àyíndé mọ́bọ̀ láwọn arábá ń bí. kí n tó máa gbére gbogbo lọ síwájú. ìbálòwọ́ pásítọ̀ àgbà. Reverend Prophet Pastor SBJ Ọ̀ṣọ́fà tó gbé gbogbo lé dání. òun là pátá òun ní gbogbo pílà tó gbé lé dání. SBJ Ọ̀ṣọ́fà ọ̀nùwẹ̀rẹ̀ bàbá ń bẹ níbi mímọ́ ìjọ mímọ́ tó Olúwa wa látòdì ọ̀run wá sáyé tó jẹ́ founder gbogbo CCC kárí àgbáláyé ìbà fún Reverend Pastor Emmanuel mo bí iná tó di lé mú tí lè ń bẹ lọ́wọ́ ẹ̀ mo bí iná mi Ọ̀ṣọ́fà ìbá ni mo ṣe àdúrà magba. òun ni subiri ọ̀gá pátápátá spiritual head gbogbo celestial káàkiri àgbáńlá ayé mo bí iná Ọ̀ṣọ́fà ilé lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ mo bí iná mo bí iná mo bí iná ilé lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ mo bí iná mo bí iná Ọ̀ṣọ́fà mo bí iná CCC spiritual head worldwide mo bí iná àṣẹ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ mo bí iná. ẹ̀yin mọ́dé wáyé àdè máa pọ̀ lórí ẹ bá ń forí ẹ̀mí sí. mo fi kí mo bí iná. Ìgbà gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá nínú Celestia. Ẹ̀yin tẹ́ gbogbo ayéró. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ sì kú àdúró ti Israel Ọládélé. Mo kí ẹ, Reverend Mother.
ibà yìí ni mo ṣe o Reverend Mother Esther Abímbọ́lá Àjàyí ìyá wa pàtàkì pàtàkì ẹ kú ìtẹ̀síwájú nínú iṣẹ́ Ẹlẹ́dùmarè iṣẹ́ Ọlọ́run ọba Esther Àjàyí abiyamọ mọ̀já bọ̀rọ̀bọ̀rọ̀ ìyá alábínú àmọ́ àṣàṣì ẹ máa kú iṣẹ́ Ọlọ́run ọba Esther Àjàyí o Apostle Mother bọ́sẹ̀ ọ̀ṣìnà òmò kì í gbogbo ẹ̀yin àgbàlagbà nínú iṣẹ́ Ọlọ́run ọba ẹ kú àdúró tí Ọládélé Israel ọmọ ogun dìgbẹ̀ mo ti kí DIG operation látàbújá Abdulmajid Ali mo kí títí aláyọ̀ ọmọ Káyọ̀dé títí àwàyíndé mọ́pọ̀ làwọn ọmọ kí ACP Adisa Muideen Mokie SP Fayemi Abraham Mokie PA to the DIG wíwọ́ ọmọdé jọbí gbogbo yín yẹ kú wádùú nọ́ọ̀tì Genesis ọ̀la Israel mi. Israel mi. Ẹ̀yin ọmọdé yìí. Ẹ bá mi gbóhùn sókè lórí Israel mi. Ọládélé mi Israel. Ọládélé Israel mi. Genesis làwà olúwayé fújì Torí Israel mi. àjọ̀dún ọdún là ń ṣe o. Torí Israel mi. Ojú wa gbọ́ wa tó pẹ́ lọ́dún yìí ẹ̀mí wa yóò ṣe púpọ̀. Ọlọ́run Israel mi. Èmi náà màá tún lè padà wá màá wá ṣọpẹ́ òwe sẹ̀. Ọlọ́run Israel mi. Ìjọ Genesis ara yín ni mo jẹ́ ẹ má tì mí sẹ́yìn. Israel mi. Láti kékeré ni mo ti jọmọ Celestial. Israel mi. Láti kékeré ni mo ti jọmọ Celestial. Israel mi. Olúwayé fújì adé orí Òkè. Olúwayé fújì Adé orí òkè. kì í ṣe bẹ́ẹ̀ kẹ́yẹ o. Adé orí òkè. Kì í ṣe bẹ́ẹ̀ kẹ́yẹ Adé orí òkè. torí Israel mi. Israel mi. Àṣẹ pẹ́ lẹ́nu kọrin kése ìmísí Ọlọ́run. Ọlọ́run Israel mi. Títí láyọ̀ Káyọ̀dé àṣẹ lọ́wọ́ Ọlọ́run torí Israel mi. Pásítọ̀ Báṣàwẹ̀ àṣẹ lọ́wọ́ Ọlọ́run. Adé Israel mi. Ọládélé mi Israel. Adé Israel mi. Afọ́t ọmọ àfọdúrì Kúnlé bàbá Ọ̀yọ́ bàbá Ọ̀yọ́ gbogbo yìí mọ kí àfọdúrì bàbá Ọ̀yọ́ àánú mo rí gbà torí Israel mi. ẹ̀yin ọmọ mi àánú lẹ̀ rí gbà torí Israel mi. Ọládélé mi Israel. Adé Israel mi. Ládélé mi Israel. Adé Israel mi. Àánú lórí gbà. Ìbùkún lórí gbà. Àánú lórí gbà. Genesis Parish, Genesis globally, Israel. Àánú lórí gbà. Ládélé Israel. Ìwà ń jọlá ọ̀ Jésù. Ó sì ń jọlá Celestial. Mo kí ẹ o Ládélé Israel. Bọ́sẹ̀ láti Amẹ́ríkà, ìwọ ń jọlá Ọlọ́run o. Àti bèbí, ìwọ ń jọlá Ọlọ́run o. Fúnkì, ìwọ ń jọlá Ọlọ́run o. Ìyá wa, màmá dà. Ìyá wa ẹ̀ ń jọlá Ọlọ́run o.
níṣẹ́ lẹ́yìn jọ́lá ọlọ́run lórí ìfẹ́ mi. ara yín lọ́lọ́run ti dùn wá nínú. ara yín láti rí dùnú ọlọ́run ọba arójú rere ọlọ́run gbà aráàánú ọlọ́run gbà Dorcas Rísíkátù ara yín láti rí dùnú láti rọ́lá délé ní Israel. Israel mi. Ikú òdìgbọmọ náà lọ́wọ́ ẹ̀. Israel mi. Àánú ọlọ́run ọba tó ń gbàgbé lójoojúmọ́ kò máa ní fi sílẹ̀. Israel mi. Abiyamọ ní ẹ ò dẹni dọ̀là rẹ̀. Israel mi. Ìjọ yìí ò ní tú o, mo bẹ̀ ẹ́ ọlọ́run o. Israel mi. Ládélé ní Israel. Ládélé ní Israel. Ẹ tún kú ewu ọmọ tuntun, àdúpẹ́ ọlọ́run o. Ìyá wa ẹ kú oríire. Ẹ̀yin ni mo kíkú oríire. Ládélé ní Israel. Àánú ń bá wa gbé, àánú ń bá wa gbé. Mẹ́ta máa wọlé, máa wọlé, máa rọra. Mẹ́ta máa wọlé, mẹ́ta máa wọlé. Mẹ́ta 99, ọmọ olújọ mímọ́, Celestia máa wọlé. Mẹ́ta 99, òun mẹ́ta 99, àánú lò orí gbà. Àánú lò orí gbà. Àánú lò orí gbà. Bọ́sẹ̀ àánú lò orí gbà. Àánú lò orí gbà. Yóbóró yóbó ń sìn, àánú lò orí gbà. Àánú lò orí gbà. Gbogbo yín lẹ wá bá pásítọ̀ ṣọdún. Ó ṣọ́ọ̀jù ó ti rí ìhùn lọ o. Èèyàn ní wọ́n bí kó má gbà láàfíà àdé orí yọ. Èèyàn ní wọ́n bí kó má gbà láàfíà àdé orí yọ. Èèyàn ní wọ́n bí kó má gbà tú sílẹ̀. Èèyàn ní wọ́n bí kó má gbà tú sílẹ̀. Olófo ló ń bínú ológo. Olófo ló ń bínú ológo. Jẹ́ kó máa bú ẹ̀ èébú oṣó. Israel jẹ́ kó máa bú ẹ̀ o èébú oṣó. Olófo ló ń bínú ológo. Jẹ́ kó máa bú ẹ̀ o èébú oṣó. Jẹ́ kó máa bú ẹ̀ èébú oṣó. Ọládélé Israel jẹ́ kó máa bú ẹ̀ èébú. Olófo ló ń bínú ológo. Olófo ló ń bínú ológo. Jẹ́ kó máa bú ẹ̀ o èébú. Àfọ̀ jẹ́ kó máa bú ẹ̀ èébú. Jẹ́ kó máa bú ẹ̀ èébú. Àdúrà wa ti gbà ó ti dá mi lójú. Ọpẹ́lọpẹ́ o. Gbogbo ìjọ mímọ́ ibi yóò kẹ́ wà lágbàlá ayé àwa ń bẹ nínú Genesis. Ọjà yìí ò ní tú lọ́lẹ̀ Elédùmarè lọ́la lọ́wọ́ ọba àmín. Ayọ̀ ní gbogbo wáṣọ ọdún yìí tó bá fi máa di wòye ẹ̀mí. Ìrì ayọ̀ ní dọ́bùrù. A máa bá gbogbo wa gbé ọmọ kọlá ọ̀ lọ́la lọ́wọ́ ọba àmín. Ọpẹ́lọpẹ́ o. Ọpẹ́lọpẹ́. Ẹ̀dá ò bá yẹ̀yẹ̀ àwa o, bàbá ló bá wa ṣe. Ọpẹ́lọpẹ́. Ọpẹ́lọpẹ́.
wa ò bàbá lọ bá wa ṣe. bí n bá rántí gbogbo àwọn àgbàlagbà nínú ìjọ mímọ́ ní ọjọ́ gbàgbé pásítọ̀ mi jerry létí banja lórúkọ Israel Ọládélé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ máa kú wádùú rotì nínú ìjọ mímọ́ tó Olúwa wa gbogbo bí wọ́n bá gbé ti ń gbàdúrà tó ń bá ń ṣàdúrà kíkan ní gbogbo ara tó bá kùnà láti bá wọn débẹ̀ lọ gbàdúrà ìyà ní ojú onítọ̀ ó ti dá mi lójú jẹ́rìí mi jẹ́rìí mi. Olùjọ mi máa ní jẹ́rìí mi. Olùjọ mi máa ní jẹ́rìí mi. Èmi náà ẹ pè mí lọ́mọ Celestia adé orí òkè. Ẹ pè mí lọ́mọ Celestia adé orí òkè. Bí mo ṣe jẹ́ ọmọládé àlàáfíà adé orí òkè. Dọ́lápọ̀ pè mí lọ́mọ Celestia adé orí òkè. Bí mo fi jẹ́ ọmọládé àlàáfíà adé orí òkè. Bí mo wá láti inú ẹ̀yà kìnìún Júdà adé orí òkè. Tó jẹ́ pé òun ní gbòǹgbò nílé Jésè adé orí òkè. Àyìndé ọmọládé àlàáfíà adé orí òkè. Dọ́lì bèbí ọmọládé àlàáfíà adé orí òkè. Àdúrà ló gbà lágbára lọ́hùn ìwọ náà wà á di first female inspector general of police adé orí òkè. Ìwọ náà wà á di first female inspector general of police ọmọdọ̀lá pọ̀ mo kíyè ọmọdọ̀lá pọ̀ mo kíyè ọmọdọ̀lá pọ̀ mo kíyè ọmọdọ̀lá pọ̀ ọmọdọ̀lá pọ̀. Àyìnlá mi máa wọlé o. Ètò bàbá Kádínà lọ́dún bákú mi Àyìnlá dé. Ètò bá mi àgbàlagbà òye. Èèyàn ló ń bẹ lẹ́yìn òòrò tó fi ń dún. Kádínà lọ́dún bákú. Mo kíákíá ètò bàbá. Ìjọ mímọ́ ní ìdàrú lórí. Àdúrà máa gbà sí. Ètò bàbá Kádínà ọdún gbàkú. Mo kíákíá bàbá mi. Àyìnlá mi máa wọlé ètò bàbá. Àsìkò àìwò ti Ọládélé ikú ẹni pamọ náà lọ́wọ́ ẹ Àyìnlá dé. Ètò bàbá torí èrè tá lọ́wọ́n bá ṣe o àlọ́ já sọ pé orí tí bàbá mi ò ṣe o já sọ pé. Orin tó lọ́wọ́ bá ṣe o, àlọ́ já sọ pé. Orin tí bàbá mi ò ṣe o, já sọ pé. Orin tó lọ́wọ́ bá ṣe o, já sọ pé. Orin tí bàbá mi ò ṣe o, já sọ pé.
Oore tá lọ́wọ́ bá ṣe o, àlọ́ já sọ pé. Oore tí bàbá mi ò ṣe o, ó já sọ pé. Oore tá lọ́wọ́ bá ṣe o, àlọ́ já sọ pé. Oore tí bàbá mi ò ṣe o, ó já sọ pé. Stop, stop. Nínú ìjọ mímọ́ àdúrà tó ti gbà kò ní bọ́mọ gbogbo wa lọ́wọ́ àtọkùnrin wa àtobìnrin wa inú oṣù táwa yìí bá ti ń ṣe ń ràánú ọlọ́wọ́n bá pa lórí aya lórí ọmọ àtúbọ̀ máa pọ̀ sí i èyí tẹ̀mí gbà ń bí lẹ́ni abamidélé apilẹ̀ sí inú ilé mi àmì ọ́. The stone work wey the builder refuse. Na he come back come be the cornerstone. The stone work wey the builder refuse. Na he come back come be the cornerstone. Ẹ bá ṣe jẹ́jẹ́. Ẹ ṣe jẹ́jẹ́. Ṣe jẹ́jẹ́ rọra o, ẹ rọra ṣe jẹ́jẹ́ o, ṣe jẹ́jẹ́ rọra, ẹ tọ́nu ọmọ ṣe. Ẹ bá ṣe jẹ́jẹ́, ẹ ṣe jẹ́jẹ́ rọra o, ẹ rọra ṣe jẹ́jẹ́ o, ṣe jẹ́jẹ́ rọra, ẹ tọ́nu ọmọ ṣe. Kápọ̀ mọ́ kẹsẹ̀ yọ kó sì tún máa wọlé o. Ìmọ̀rẹ́ olùkùtù pẹ̀lẹ́. Onípele lógún alápàjà lọ́pọ̀. Onípele lógún alápàjà lọ́pọ̀. Oníṣọ̀bọ̀rọ̀ ńlá dọ́kítà o ẹ̀gbọ́n bí mo ṣe ń wí àníyàn tọ́rùn ọmọ ṣe. Kápọ̀ mọ́ kẹsẹ̀ yọ kó sì tún máa wọlé o. Ìmọ̀rẹ́ olùkùtù pẹ̀lẹ́. Kéwà ní ultimate the cornerstone. 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 Nígbà tẹ̀rọ burúkú bá sọ sí mi lọ́kàn. Ẹ̀mí Ọlọ́run ni màá fi lè jáde oníjọ́ tẹ̀rù burúkú. Aṣọ sí mi lọ́kàn. Ẹ̀mí Ọlọ́run ni màá fi lè jáde. Láti dàgbọ́ èṣù ó ní dandan ká ṣàdúrà o. Psalm 27 ẹ jẹ́ ká kà á síwájú. Nígbà tẹ̀rọ burúkú bá sọ sí mi lọ́kàn. Ẹ̀mí Ọlọ́run ni màá fi lè jáde. Níjọ́ tẹ̀rù burúkú aṣọ sí mi lọ́kàn. Ẹ̀mí Ọlọ́run ni màá fi lè jáde. Láti dàgbọ́ èṣù ó ti dandan ká ṣàdúrà o. Psalm 27 ẹ jẹ́ ká kà á síwájú. Can you please celebrate my father? Oh my God. Ẹ wá, ẹ jẹ́ ká dìde, ká nawọ́ wa sókè. Ẹ lajú gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ wòlíì Ọlọ́run lóòótọ́. Ẹ jẹ́ kí Ọlọ́run ṣí yín lójú ẹ̀mí.
tí n bá ní agbára mi lẹ́yìn Ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe tí mo dẹ̀ gbàgbọ́ nínú ìjọ mímọ́ yìí wípé iṣẹ́ kọ́ lówó ẹ nawọ́ yín sókè ẹ má nawọ́ yín sálà jẹ́ kan ná sókè. ọjọ́ tí òjò bá ti kúrò lọ́rùn ọjọ́ yẹn ló máa ń dáyé. Ọlọ́run Ọ̀ṣọ́fà, Ọlọ́run SBG Ọ̀ṣọ́fà, Ọlọ́run tó ṣe téèyàn tó pé 63 ń bí ibi méjì tó ṣe tẹni tí ò nílé tó dàṣẹ ńlé, Ọlọ́run tó ṣe tó sọ pé ọ̀nà tó Ọlọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ ọ̀nà rẹ̀ ni kò mọ̀ àwa márìdì. Àyè ńlá tí mo rí fún Alhaji ní Lagos State yìí, ẹnikẹ́ni tá a bínú obìnrin tó bá ní ìlérí òní ṣẹ tẹ bá rí àmì ṣe ẹni náà kú. Ìyá mi nìyẹn nígbà tá à ń gbénu yàrá kan ní 34B Brown Street, ọ̀rọ̀ ọjọ́ yẹn ló ṣẹ. Ẹ nawọ́ yín sókè. Ojoojúmọ́ láyé tá a bá dénú yín adùn là ń bá. Ìjọ tó bá foyín sẹ́nu tó fi sọmọ lẹ́nu ìjọ yẹn ló pọ́nlá. Ta ló kọ wípé oyin ń dùn? Oyin ti ládùn tẹ́lẹ̀ títí ayérayé. I pray for my father. I pray for my advisor. I told you, I'm a principled person and I'm realistic. He will call me at night to pray for me. Ìjọ tí mo bímọ Alhaji pè mí lálẹ́ pé fún ìyàwó mi wọ́n ní kí n ṣàdúrà fún wọn fún lórúkọ Muslim. Ọlọ́run tó ṣe níbẹ̀, Ọlọ́run tó ṣe níbẹ̀, Ọlọ́run bàbá mi Sulaimon, Ọlọ́run tó ṣe níbẹ̀ tó jẹ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yìí kò síbi tí mo rí nǹkan kan mọ́. Ọlọ́run tó ṣe níbẹ̀, gbogbo ẹni tó ti ara ìpè yìí ṣàmì láàrin 24 hours. Ohun tẹ́ ẹ máa fi mọ̀ pé mo ní ìpè ó yá kó Olúwa kó ṣe é. Listen to this. All Alhaji lovers all over the world. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Gbogbo ẹni tó fẹ́ràn Alhaji Wasiu Ayinde Marshal King ní àgbáyé, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wọn, tẹ́ ń follow wọn, tẹ́ ń subscribe sí YouTube channel wọn, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Alhaji, tẹ́ ń tẹ̀lé Alhaji, tẹ́ ń gbàdúrà fún Alhaji, tẹ́ love Alhaji, tẹ́ bá rí àmì ṣe ẹ̀ ní wálẹ̀. Àdúrà méjì tó kù rè 100, 120 nínú ọlá 130 nínú ọlá nínú ìdẹ̀ra nínú ìdùnnú. Gbogbo ẹni tó máa rógològo náwó sùn sókè. Bí mo ṣe béèrè fún dádì mi rèé, bí mo ṣe béèrè fún bàbá mi rèé, bí mo ṣe béèrè fún King rèé, bí mo ṣe béèrè fún Alhaji rèé. Abdulwazir ní Muslim name mi, mo so orúkọ mi mọ́ ti Alhaji. Ìtumọ̀ Abdulwazir ní ẹni tó lọ ń fàyè gbà. Mo gbàdúrà fún bọ́dà Báyọ̀ náà. Gbogbo ilé àti ọ̀nà wa, ẹni tó rí àmì ṣe, ẹni tó ń gbàdúrà pé kẹ́ ẹ jábọ́ kóun lè dìde. Tẹ́ ẹ bá rí àmì ṣe, òun ló máa jábọ́. Ṣé mo ní ìpè? Ẹnìkan fẹ́ contest, ó dẹ̀ débí, ó ní délé ìmọ́lẹ̀ mélòó làwọn máa tàn, mo ní kò need. Ọṣẹ mélòó làwọn máa fi wẹ̀, kò need. Kí làwọn fẹ́ fi fọrí, kò need. Mo ní ẹ máa jó láláì rílù. Samuel Alpha ó jó láláì rílù. Orúkọ ẹni tó ti fi sí tẹ́lẹ̀ wọ́n tàn ẹ̀ padà. Èèyàn mi kan wà lóṣòdì lẹ́kọ̀ọ́ yìí. Mo kàn gbọ́ information pé sẹ́ wọ́n náà nìyẹn kọ́ ló máa bọ́ síbẹ̀. Mo sọ mo ní tí wọn bá dá padà fẹ́ ni ẹ máa bọ́ sùn tánà lẹ̀. Torí pé kò sígbà tó pàdé mi tí ò kí n ti ara mi sin Ọlọ́run. Mo sọ nípa Musiliu. Anywhere ṣe rántí ìjọ tí mo sọ fún ẹ lọ́fíìsì. Ìwọ náà ló lọ gbé rómọ̀ burúkú wá. Ó ní ẹ̀wọ̀n gbé fàlàjì, mo ní èmi. Mo ní mi ò ní pé mi ò dẹ̀dí fún lọ́ṣẹ. Mo ní tí ògo yẹn ò bá fọhùn kẹ́mísì padà síbẹ̀. Mi à bọ́ sùn tàná lẹ̀ ní ìbẹ́ nìkan ṣọ̀tá. Let me tell you wholeheartedly, if you don't love Alhaji, I cannot love you. Everybody knows that. If you don't celebrate him, I cannot celebrate you. I'm a loyal person. Look at the way he was praising my mother, Reverend Modesta Bimbola Ajayi. And I was okay, couldn't afford. I follow you back to back. Gbogbo ẹnikẹ́ni tó rí àmì ṣe bí Alhaji ṣe ń gòkè káwa náà gòkè.
ẹni wálẹ̀, ẹni jábọ́, ẹni ṣubú dànù. My father, as you go, the presence of God will go with you. Àtọ̀tún àtòsì àti iwájú àtẹ̀yìn ẹ máa ráàánú gbà. Gbogbo àwọn ọmọ tó tẹ̀lé yín wọ́n ráàánú gbà. Gbogbo àwa tá a jẹ́ ọmọ yín tá a jẹ́ àbúrò yín àní ṣubú dànù. Àánú la rí gbà, iṣẹ́ kọ́ lówó. Tẹ́ ẹ bá ṣe lọ́gùn tó under 24 hours. Ta ló ní fóònù ẹ̀ lọ́wọ́? Nà sókè bóyá o lè gbà láti. Tẹ́ sojè bá wà ń bí ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá rà ìmọye èèyàn tó ti ṣẹlẹ̀ sí. Pé tó bá máa fi pé 24 hours láti ìṣẹ́jú yìí lọ. Alert owó tẹ́ expect. As you shout amen, receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. In Jesus' name we are praying. Hallelujah. Méje tó láyọ̀. Ẹ ṣé àdúpẹ́ o. You na do well, we thank you. Ọládélé. Ẹ ṣé àdúpẹ́ o. You na do well, we thank you. Fún gbogbo àdúrótì. Àtàdúrà yìí fún wa. Ẹ̀yin àgbààgbà pátápátá mo dúpẹ́ fún. A máa rí yín bá àṣẹ apẹ́ lẹ́nu kọ́ni kése o. Àṣẹ apẹ́ kọ́ni kése. Ẹ ṣé àdúpẹ́ o. Ìnàdúwẹ́ we thank you. Ẹ̀yin àgbàlagbà fún gbogbo àdúrótì. Ẹ̀yin ìyá wa. Àtàdúrà yìí fún wa. Ẹ ṣé àdúpẹ́ o. Ìnàdúwẹ́ we thank you. Fún gbogbo àdúrótì. Àtàdúrà yìí fún wa. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé bàbá. Ìnàdúwẹ́ we thank you. Thank you.